so wá rí tó bá jẹ́ option lílọ ló mú so orí babaláwo tó máa lọ bá yẹn ó máa padà dó ẹgbẹ̀yìn ni because ó ti mọ̀ pé ìṣòro tó gbé wá ò ní solution ó ti mọ̀ gan pé kì í jẹ́ yòó sí ní ìṣòro tó rán ìyàwó tí ẹ̀gún ló ń kà tó bá sunkún délé babaláwo tó lọ́kọ̀ ẹ fẹ́ yàwó lé ọ yóò wá pò kọ ìbànújẹ́ fún ọ yóò níyàwó tó fẹ́ àwọn èmèrè ni oṣó ni àjẹ́ ni igbá kan àwo kan ni ó lè ọmú gbá wá má gbó wá ọjà ṣe jẹ ó jẹ tutù ó jẹ gbájà o at the end of the day yóò padà sògùn fẹ́ fún ọ wọ́n padà dìyàwó babaláwo ni ọmọ babaláwo mi ìyàwó ẹlòmíì 16 ni ìyàwó ẹlòmíì 15 ni àwọn míì tí wọ́n sunkún wálé babaláwo tuntun ọkọ wa ní ó dìyàwó babaláwo automatically live and direct babaláwo ò ní sọ fún ẹ pé kò sóògùn àṣejẹ kankan ju kéèyàn ó ṣe dáadáa sọ́kùnrin lọ ó ti mọ̀ pé tóun bá sọ fún ọ pé ọ̀rọ̀ rẹ ò ní solution ò ní wá mọ́ kò sì sẹ́ni tó fẹ́ lose customer ó náà ya sáré wá nǹkan ràbàtà kan jùlẹ̀ fún ọ tó yẹ mọ́ yún bẹ́ẹ̀ ń jojúmọ́ títí ńgbà bá yúnlé wọn ńgbà bá yá àṣejẹ ìfẹ́ wọn padà ṣe fún ọ bó ṣe dìyàwó ẹ̀ nu toró ti mọ̀ pé ètò gbé wá yìí ṣe ṣòro ó ti mọ̀ pé òun gan náà gan ìyàwó tó ń gan náà ló ń kà tó bá múlé babaláwo pọ̀n bó sì ṣe lé wòlíì ló lọ wò ó àwọn yẹn á tiẹ̀ máa tàn ẹjọ́ á fẹ́ẹ́ dó ẹ̀yà so tó bá fíù pé bóyá ilé babaláwo àbílẹ̀ ológun kan lọ máa torí bọ̀ nítorí pé yàn kan ti fẹ́ yàwó kan ó máa ọlọ́mọ fìyàn ráre mò ń sọ fún ẹ pé option méjì ló ní at the end of the day wàá padà rí pé you will revert back to what the man has done the decision tọkùnrin yẹn ti take náà ní ọ̀ní ọ̀padà ẹ máa padà jọ máa pín fẹ́ nígbà tó ti jẹ́ pé kò dúró lórí ìwọ nìkan kò sí solution kankan èyí tí sì ń bọ̀ náà tó bá fọwọ́ bí ọwọ́ gbé tí ọ̀kọjá yìí ẹ̀ bẹ́ẹ̀ kan lọ́sẹ̀ ní ọba ń lélẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ kan lóṣù ni tí ọba ti kọjá yìí ẹ̀ ibi ọba fi sí ni ọ wà má lọ dupò ẹ mú mọ rò pé jẹjẹ nìkan mọ pò kọ ìbànújẹ́ mọ purọ́ fún ọmọ tàn jẹ pé okú òǹbẹ àwọn tán ní okú òyìn ṣé àwọn wọ́n fẹ́ ni ẹ wà ní ẹni ká mọ gbà mọ òkè mọ gbà kú òǹbẹ bóyá tí wọ́n gan bá bọ́ síta wà wá mọ bó ṣe rí pé ẹni tó wá fẹ́ lé yẹn gan kò wú ṣe ta ni òwú kó fẹ́ gbẹ rẹ̀ ta ló fẹ́ bàbá arúgbó kan tẹ́nìkan ti lò tí gbogbo ara ẹ̀ ti dẹ̀ tíṣẹ́ ẹ̀ ti dẹ̀ jẹ̀gẹ̀jẹ̀gẹ̀ bẹ́ẹ̀ ó sì bẹ́tà ju pé kó wá wà ní dáńpó kó má ní ọkọ ń gbó bá wá dé gbòòrò wá wá rí wípé àní a woman was telling me pé àwọn ọkùnrin gan ńgbà tán mọ̀ páwọn sì nífẹ̀ẹ́ ìyálé kí náà wá fáwọn sí mo ní ṣe torí ó ní ìyálé mo ní ṣe ńgbà tọkọ tiẹ̀ fẹ́ ìwọ rò pé kò nífẹ̀ẹ́ ìyálé ẹ̀ mọ́ ló ṣe fẹ́ ni ó ní torí bí ṣe máa ń sọ̀rọ̀ ńgbà yẹn mo ní òkè ìgbà tó wá fẹ́ ń sìn yìí ó wá rí i pé òun àti ìyálé ṣìjọ wà yín ta àti dáadáa ó ní bẹ́ẹ̀ ni mo ní bẹ́ẹ̀ náà ni àwọn ìyálé náà máa ń wà deluded now don't be deluded má fi pé bóyá nítorí wọn ti gbéyàn kan wá wọn nífẹ̀ẹ́ mọ́ ìwọ ni kò dúpọ̀ ẹ mú at the end of the day pẹ́pẹ́ fúrú tó mọ̀ ń ṣe tẹ́lẹ̀ tó wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ìṣeun ó rí wípé most àwọn kékeré yẹn gan máa wà disappointed ni torí ọ̀pọ̀lọpọ̀ ìyálé ó dìgbọ̀n bá lórogún kan tó ṣe dáadáa ìmí inú wọn náà dáadáa náà tinú rẹ̀ wá ọkùnrin lọ́mọ torí tẹ́ fẹ́ yàwó mi o but at the long run wàá wá padà wá rí wípé ní torí wípé competition ti dé tí yẹn bá yí padà most àwọn ọkùnrin ọkàn wọn máa ń fà padà lọ́dọ̀ ìyálé wọn máa ń fi dáadáa náà ṣèkà fún ìyàwó kékeré ni o ìyálé náà máa ń fi yíyí padà wọn ṣèkà fún kékeré ni o wọn mọ̀ wò pé bóyá tán bá ṣe dáadáa sọkọ dáadáa tí wọn ò ṣe láti day one tẹ́lẹ̀ bóyá yóò rojú ọkọ nfàmọ́ra tẹ́lẹ̀ yìí máa ń ní reason o ọkùnrin náà gbúdọ̀ torí ìyẹn wá lé kékeré lọ àjẹkún ìyá ló máa jẹ lọ́dọ̀ ìyálé torí kò lè dárí jìn o kódà kó lé kékeré lọ nítorí pé ìyálé ti yíwà padà ìyálé ń sì máa fìyà jọ but at the end of the day wàá padà rí wípé ní the fact pé ọkùnrin fẹ́ yàwó kò mí ìpè kò ní fẹ́ ìyálé I'm telling you bí ṣe máa rí nu if you go babaláwo house wàá kàn dìyàwó babaláwo yẹn ni you go just become automatic wife of babaláwo tọrọ mọ̀ pé sọ̀rọ̀ tó gbé wá kò ní solution the babaláwo is aware of that oògùn ìfẹ́ ló máa ṣe fún ẹ bó ṣe dìyàwó ẹ̀ nu ìṣẹ́jú mélòó lajá fi gbé egun so it is well with us o.